wọ́n ní àórí àwọn tí í ṣe àṣírí òun náà bá ṣègbéyàwó lọ́dún kejì nílé òní tó mọ̀ yìí wọ́n náà bímọ 3 fún ọkọ àwọn. wọ́n ní àṣírí tí í ṣe ọ̀rẹ́ àwọn bá rí ìdádúró nílé ọkọ síbẹ̀síbẹ̀ àwọn ò fi ra àwọn sílẹ̀ ọ̀rẹ́ kòríkòsùn làwọn. wọ́n ní àṣírí ó bá bẹ́ẹ̀ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún méje àkọ́kọ́ nínú ìrìnàjò ìgbéyàwó àṣírí àtọkọ ẹ̀wọ̀n bímọ o. wọ́n náà ti bí ọmọ 2 nígbà yẹn ń tà wọ́n. gbogbo ẹ̀yin obìnrin tẹ̀ ń wojú ọlọ́run fọ́mọ alálùbáríkà ọlẹ̀ ayọ̀ máa sọ nínú yín ẹ̀ẹ́dẹ̀ ní ràrùdànù lókè pẹ̀ láyé. ẹ̀yin tẹ́ ẹ ti wá bí ọmọ tẹ́ ń gbọ́ mi dédé àkókò yìí ẹ̀ ní fojú sunkún ọmọ. a máa jèrè àwọn ọmọ yẹn pẹ̀lú agbára ọlọ́run àṣẹ̀dá àdẹ̀ ní jẹ́ lórí àárẹ̀. wọ́n lọ́dún méje àwọn ti bí ọmọ 2 ọkùnrin kan obìnrin kan àṣírí ò tí ì bí nǹkan kan tí í ṣe ọ̀rẹ́ àwọn. wọ́n nígbà tó pé ọdún 9 tán bímọ ẹlẹ́ẹ̀kẹta ó jọkùnrin 2 obìnrin kan. wọ́n ní àṣírí tí ń lọ káàkiri àwọn jọ ń lọ káàkiri náà ni àwọn dọ́dọ̀ àwọn oníṣẹ́ṣe àwọn àfáà àwọn wòlíì. wọ́n ní síbẹ̀síbẹ̀ ọdún 9 àkọ́kọ́ ọlọ́run ò ṣèyanu. ṣé wàá rí kòríta tí mo dé yìí màá fẹ́ nìkan lórúkọ nínú ìrìn àjò yẹn torí mi ò fẹ́ kọlu ẹ̀sìn kankan ìdẹ̀ fẹ́ kọlu ìṣẹ̀ṣe kankan ìyẹn lórí ètò torí mò ń ṣèbà fún ọlọ́run aṣẹ̀dá látara gbogbo ẹ̀sìn àti ìṣẹ̀ṣe pẹ̀lú. ta ni mí mélòó lára mi. ìrìn àjò mẹ́tẹ̀ẹ̀ta lókè pẹ̀láyé ọlọ́run aṣẹ̀dámọ̀ sí nípa ìdí ìmáfẹ́ nìkan lórúkọ báyìí ó jẹ́ fẹ̀mí dọ́gba pẹ̀lú mi ò tí ì gbọ́ nǹkan kí ló tí ì gbọ́ lórí ètò ègbọ́n kankan. aago 8 kù ìṣẹ́jú 15 lórí ètò òru ọmẹ́ni ọwọ́ ò tí ì gbọ́ nǹkan kan. mo fẹ́ nìkan lórúkọ báyìí arábìnrin tó pè mí tí mo pè ní ìyá aláṣírí yẹn wọ́n nígbà tó pé ọdún 10 ṣé ẹ mọ̀ pé tá a bá sọ̀rọ̀ nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì àwọn wòlíì àwọn wàlíì tàbí ti mùsùlùmí tàbí ti ìṣẹ̀ṣe amòye ni wọ́n lókè pẹ̀láyé. ìwà ní dárúkọ ẹ̀sìn tí í ṣe ìwà ló gbólóhùn pé amòye mo fẹ́ lò gẹ́gẹ́ bí gbólóhùn báyìí ní kòríta ọlọ́gbà ayé mo ń bá ṣètò. pé tí mo fẹ́ sọ yìí tó o bá lè pẹ́ nìkan sórí aago dédé àkókò yìí pé kó yí sí ìkànnì yìí kó máa gbé tó ru ọmọ ẹni ọ̀wọ̀n kó máa gbọ́ ìṣẹ̀lẹ̀ abàmì tí ń jáde lẹ́nu Babátúndé ọmọ Balógun dédé àkókò yìí kábíyèsí Elédùmarè tẹni ẹ bá gbọ́ ètò ìtàn yóò pè é yóò ṣàdúrà fún ẹ kò sí ẹni tí ò ní rí tiẹ̀ yọ lórí ètò yìí tí n bá tó táyé wá iṣẹ́ ìmọ̀ àtúnṣe. tí broadcasting bá tó wà lálùjẹ́ náà tí ó ń wá èmi ni a tún decide program a tún máa ṣètò. àwọn màláíkà ni ó wà ní transmitter ń gbà yẹn. irú doyin yẹn àwọn màláíkà tí ò dẹ́ṣẹ̀ rí ni wọ́n máa produce mi lórí ètò ìmọ̀ pa ni mímọ́ lèmi náà ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ bá doyin yẹn òkú lè sáàkì mi dóyin ò lè ní mọ lọ́lé ìwọ náà lọ́mọ lọ́lé tí wọ́n bá ti bí ọ mo lè gbàyàwó àlejò náà ni ó lọ
bí àlejò gbàyàwó onílé orí kò tí ń bínú akẹ́mi ni wọ́n máa kàn dìde ní ikọ̀ dìde máa kàn resign lẹ́sẹ̀kẹsẹ̀ ni àṣọ ò tiẹ̀ lé kò ti fẹ́ resign ó ti ń kọ lẹ́tà ó pàtẹ́wọ́ fún mi kí máa bá ń bẹ̀ ní sọ yẹn máa bá mi ń bẹ̀. kábíyèsí Elédùmarè ibi tí mò ń lọ gan mo dé yìí ìyá aláṣírí bá sọ pé òun mú ọ̀rẹ́ àwọn tí ń ṣe àṣírí tó ti lọ ọdún 10 ní ìrìn àjò gbéyàwó àwọn bá mú lọ sọ́dọ̀ amòye bí ń ṣe lò nìyẹn nígbà tí wọ́n débẹ̀ ọ̀rẹ́ ẹ̀hún lélẹ́yìí ẹ dákun ẹ gbà mọ́ ọdún 10 ní ìrìn àjò gbéyàwó. àjọṣọ ọlọ́mọge ni àwọn ti bí ọmọ 3 òun ò tí ì gbọ́ pa o. wọ́n náà bá sọ fún àwọn ní amòye bá sọ pé ẹ fọkàn balẹ̀ Ọlọ́run ṣe. wọ́n ní báwọn ṣe jọ lọ fúngbà àkọ́kọ́ nìyẹn wọ́n ní kò pẹ́ sígbà yẹn àwọn bá lóyún nínú ọ̀rẹ́ àwọn pé bó ṣe mísì pírọ̀dù ẹ̀ báyìí tó lọ sílé ìwòsàn tí wọ́n ní pé madam congratulations ẹ ti lóyún. ọ̀sáyé fóun gbà yẹn o wọ́n bá wọ́ra wọn kàn wọ́n nínú àwọn dùpọ̀rí àwọn ti lóyún wọ́n lóru fóṣù 9 ó dẹ̀ sọ agbóhùn ọmọ doyin yẹn pé kí ló bí doyin ò dá mi lónìí ó bí ọkùnrin 2 làǹtìlanti ìbejì ló bí o. wọ́n náà ṣe némi ayé gbọ̀rún mọ̀ àwọn tó ṣàìsùn mọ́júmọ́ ni. wọ́n ní kò tó pẹ́ sígbà yẹn ọ̀rẹ́ àwọn tó lóyún ẹlẹ́ẹ̀kejì. ó tún rù fún odidi oṣù 9 nígbà tó máa bí ọmọ wọn ló bí obìnrin ó jẹ́ ìbejì ọkùnrin 2 làǹtìlanti àti obìnrin kan inú àwọn dùn ayọ̀ àwọn kún. wọ́n níbi tí ọ̀rẹ́ àwọn ti ṣe àṣírí tán ọjọ́ close dé àwọn mọ̀ pé ó lè fi ọ̀rọ̀ pamọ́ fáwọn. ẹ tí ì gbọ́ nǹkan kan lórí ètò èmi àti Kúnlé Fágbùrì ọmọ ìgboro Wálé Ọláògùn àkàsọ̀ ọ̀rọ̀ tí í ṣe olóòtú ètò yìí. Akínsọlá Akíntúndé apostu wíríwírí kódà arẹwà gan wà ńbẹ̀ ńgbà yẹn Ọmọlára Ìṣọ̀lá àló tún wà ńbẹ̀ tó jọkùnrin ńgbà yẹn náà tó ṣe Akínsọlá wọlé bá wà ńbẹ̀ àti Kọ́lá wọlé Mọ́sọ̀ Ọlálẹ́kan. àṣe mítìn kan láàárọ̀ yìí ìtàn pè ní life education àṣẹ láàárọ̀ ẹ̀ fúnra wa ọ́fíìsì Kúnlé Fágbùrì ọmọ ìgboro láti gbé ṣe olè ṣàrò wa níkànnì tó bá mọ̀ láti gbé ṣe mítìn yẹn ìmísí yẹn dẹ̀ wá oníkálukú ààrẹ ẹ̀rìn tá a fi jọ kúrò lọ́fíìsì HR nígbà tá a tún pín rẹpẹ́ tán pè ní ayé fúnra ara wa tá a fúnra wa ní tán pè ní life education òun kálukú bọ̀ tá n kọ̀ọ̀kan ni o kì í ṣe àwàdà tí mo sọ lórí ètò yìí o òun kálukú bọ́ síta ní kọ̀ọ̀kan ni ní kọ̀ọ̀kan ojú ẹnìkan kan wà ọ̀rẹ́ rìn mo ní lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyọ̀ ká máa ṣẹ́ra wa lójú ẹ̀mí báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo ẹ̀ náà kọ́ lè rí wàláì bó ṣe rí nìyẹn. wọ́n láwọn mọ̀ pé ọ̀rẹ́ àwọn lè fi ọ̀rọ̀ pamọ́ fún àwọn tó yẹn. wọ́n nígbà tó bí ìbejì àkọ́kọ́ tó tún wá bí ẹlẹ́ẹ̀kẹta tí í ṣobìnrin
ọdún yìí yẹn wọ́n ní ọ̀rẹ́ àwọn bá wọn nílùú Èkó ó gbé ọmọ wá kí àwọn. wọ́n nígbà tó máa sọ̀rọ̀ wọ́n yẹn ló bá sọ yìí pé ọ̀rẹ́ mi ìyá Aláṣírí èmi mo fún lórúkọ ọ̀rẹ́ mi ìyá Aláṣírí gbogbo wa ẹlòmíì ọ̀lànà kò ní lè pàdé báyìí ẹ mọ́ bínú ẹnu mi ò gbá o. wọ́n ní bó ṣe wá gbọ́mọ káwọn lẹ́kọ̀ọ́ nìyẹn. wọ́n lé dé lọ́jọ́ Friday yóò padà lọ́jọ́ Sunday. wọ́n ní kódà kò fẹ́ lo ọ̀sẹ̀ kan ọkọ rẹ̀ ò lè sọ̀rọ̀ torí ọ̀rẹ́ àtìgbà ìwé làwọn. wọ́n ló bá sọ pé ọ̀rẹ́ mi ìyá Aláṣírí òun gbọ́dọ̀ jẹ́wọ́ àwọn kankan fún ẹ torí wọn náà kì í fara pamọ́ fún un látilẹ̀. ṣé o believe pé ọmọ tó wà lọ́wọ́ mi tí mo gbé dání bàbá amòye tó mú mi lọ sọ́dọ̀ ẹ̀ńjọ́ kìíní àná lónìí. ò tí gbọ́n kankan wọn ló tó ní ọ̀rẹ́ mi ò tí gbọ́n kankan. ǹjẹ́ o jẹ́ mọ̀ pé ìbejì tí mo fi ṣàkọ́bí yẹn bàbá amòye tó mú mi lọ sọ́dọ̀ ẹ̀ amòye tó mú mi lọ ọ̀dọ̀ rẹ̀ yẹn tó mú mi lọ sọ́dọ̀ rẹ̀ yẹn ọ̀hún náà wọ́n tó ní ìbejì. ẹ̀yin dà ní comment section ẹ̀ ń wò mí rán ni. bí ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó wà lọ́wọ́ òun amòye lónìí o amòye lónìí o. kódà Táyé Kẹ́hìndé ti mórúkọ tiẹ̀ wá látọ̀run orúkọ tó ń fi ilẹ̀ fún Táyé Kẹ́hìndé àti tó wà lọ́wọ́ òun tó ń gbé wá yìí amòye ló fóun lórúkọ orúkọ tó fóun ló fi ilẹ̀ yẹn. wọ́n ní lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn sì ń lọ ilé ìgbọ̀nsẹ̀ àwọn lọ sílé ìgbọ̀nsẹ̀ àwọn ò ní rí nǹkan kan ṣe àwọn ò tún bọ́ ta bọ́n fẹ́ ṣèyọ ni bọ́n fẹ́ ṣègbọ̀nsẹ̀ ni àwọn ò tiẹ̀ mọ́ àwọn ò tún bọ́ ta pé ọ̀rẹ́ mi ó pa mí ọ̀rẹ́ mi ó ti pa mí ó ti pa mí ó ti pa mí ó ti pa mí. pé èrò làwọn rónú yàrá àwọn sọ̀rọ̀ lẹ̀pẹ̀ ó ti pa mí kí ló ṣe kí ló dé amòye bíi bó wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ ojú àwọn ti change wọ́n ti korojú sọ̀rí àwọn ti gbé fóònù káwọn pe amòye wọ́n ní bó ṣe pe amòye lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní amòye wà níbì kan àwọn tí ń rọ̀gbà yí amòye ká ni wọ́n gbé ìpè rẹ̀ pé amòye ó pè yín tán bá ṣe tán wọ́n ń ṣàwọn kankan lọ́wọ́ bá àwọn èèyàn ṣe bá kan ìfẹ́ sọ̀rọ̀ lọ títí. Fisa Orotimi love to travel out àwọn Bùkọ́lá Grace máa wọlé àǹtí mi dáadáa Adétúnkù Adégòkè Akínsọlá Adébáyọ̀ Moses Olúwàfíkáyọ̀ mórí ẹ Fatima Fatai Desire ẹ rí mi báyìí lórí ètò Adébáyọ̀ Moses ẹ rí mi báyìí lórí ètò àti ìgbẹ́hùn kankan. wọ́n ní ọ̀rẹ́ àwọn tí í ṣe Aláṣírí bá ń sun ẹkún báwo ló ṣe ṣẹlẹ̀ ọ̀rẹ́ mi báwo ló ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló ṣe léyìí fún kí ló dé. wọ́n ní kàn mọ́ tàn mí wọ́n ní tí odó bá ti dé kàkè tó ń rí tàmọ́ wọ́n ní Prince wọ́n níbi tán àjọ sọ̀rọ̀ yẹn sí náà ló mọ́nú yàrá yẹn etí kẹta ò gbọ́. wọ́n ní ọ̀rẹ́ àwọn fẹ́ padà lọ́jọ́ Sunday ìgbà tí wọ́n bí ọmọ ẹlẹ́ẹ̀kẹta yẹn tán bí ọmọ ẹlẹ́ẹ̀kẹta